gẹ́gẹ́ di gẹ́gẹ́ ìjọ ló bá délé rí ṣé ni mo jẹ lótò ẹ bá wọrí máa pè fún mi tí ready for giveaway ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì mo máa kí yín káàbọ̀ sórí ètò kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí èmi náà ni tí ní tòótọ́ aródú òjígọ̀bì ọmọ wọn lówù òdùrú ajífẹ́pẹ́ ṣeré ọmọ gbogbo òǹdó ẹ̀kọ́ ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀ ọmọ bá àríjà àwọ̀ láàmú ọmọ àwà òṣùlẹ̀ ọmọ límẹ̀rí ọmọ ẹranko ń lé mi bọ̀ wá òye ọmọdé gbàmígbàmí òye àgbà èmi lọ ọmọ bàbá omi tútù tí í jó ni fáì ṣẹ̀wá òkè ṣé ogun ẹ̀ ṣe jọ́mjọ́m mo kí yín káàbọ̀ sórí ètò kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí kí lẹ rí sí ní ètò kan pàtàkì tó ń ti ilé iṣẹ́ pàtàkì Nuwa Media jáde wá nílé iṣẹ́ wa Nuwa Media a máa ń fọ́n rere èdè àṣà ìṣe àti ẹ̀sìn Yorùbá bẹ́ẹ̀ náà là ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé lórí ètò kí lẹ rí sí ni a ti máa ń fi ọ̀rọ̀ jomi tó ru ọ̀rọ̀ lórí àwọn kàyéfì tàbí ìrírí gbogbo tó ṣẹlẹ̀ sí wa tá a fojú rí àbẹ́yìí tí wọ́n sọ fún wa lónìí ìrírí ọmọbìnrin kan ni mo fẹ́ sọ fún wa ní orí ètò kí lẹ rí sí kí ló ṣẹlẹ̀ gangan ọmọ yìí ti tójú bọ́ ó ti dàgbà ó máa rẹwà fine girl looking zengzeng you know when we say somebody is zengzeng she be fine she set she arrange get iwájú ẹ̀ da ẹ̀yàn láẹ̀gan ó wà òkè bàjẹ́ bó ṣe rí ní ọjọ́ kan ó dágbére ní ló sọ fún àwọn ọmọ mi ẹ̀ pé òun fẹ́ lọ bá boyfriend òun fẹ́ lọ bá ṣe eré o for the weekend blah 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 you know that kind thing and being the first time she was going to enjoy that freedom ló bá gbéra ló bá dágbére ńlé pé òun lọ sọ́dọ̀ boyfriend òun ibi tó dẹ̀ ti máa lọ sọ́dọ̀ boyfriend ẹ̀ ó jìn ìlú yẹn á tó bí mẹ́ta síra wọn ó bá wọ mọ́tò ní ìtọ̀ yìí bá dé ṣẹ́nà pé títọ̀ bá ń gbọ̀nyàn àbí tí wọ́n bá fẹ́ ṣe gá the closer you are sí ilé the more ti pressure yẹn máa wà ní orí ẹ̀ ìtọ̀ yìí máa ti gbọ̀n tẹ́ bá dẹ̀ rí àdúgbò bíi tí boyfriend ẹ̀ ń gbé àdúgbò àwọn bàbá olówó ní estate and everybody for himself ṣe rí ní àdúgbò yẹn á burú fún àǹtí kí wọ́n lọ ga whatever síwájú ilé whoever kó má lọ di gòbe ó ṣàròjú pé tí n bá délé ṣá máa lọ tọ̀ so bí ó ṣe máa dé ilé ló bá tẹ dọ́bẹ̀ títí náà ọ̀rẹ́ ni ṣí géètì fún luckily for her ṣàìkọ́nà àwọn tenant tó ń gbé nínú ilé nìyẹn bá jáde sí ìta ló bá help ẹ̀ ṣí ilẹ̀kùn ló bá wọ inú ilé bó ṣe wọ lókàn pé tóun bá ní kóun lọ sínú yàrá wọn òun lè tọ̀ bára kóun tó dán ó kàn ya wọnú sitting room ló bá kàn gbọ́nà visitors room lọ bó ṣe máa wọ visitors room báyìí yéé gẹ̀ǹgẹ̀ ṣe máa wo cartoon gẹ̀ǹgẹ̀ bó ṣe bá gẹ̀ǹgẹ̀ nìyẹn kí ló ṣẹlẹ̀ ṣe ló bá boyfriend ẹ̀ tó wà lórí àǹtí kan tí wọ́n jọ ń ṣe yìí nù pakurumọ kó jó dáadáa kó pakọ̀mọ̀ yá kíkà ẹ má bínú sà so ló bá ṣàdé ibẹ̀ ló bá di gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ làwọn aláyé bá ẹ̀mọ́ tó bá ní that is to say ó ti gan pa bó ṣe gan pa síbẹ̀ pé yé ọṣẹ ọ̀dà burúkú lélẹ̀ tó kun àwọn ló bá ní ẹ má bínú ṣeéṣe pé mo dákẹ́ dúró ìtọ̀ ló gbọ̀n mi o ló bá ya sáré yà ló bá wọ toilet àǹtí náà tí ò dẹ̀ gbádùn tọ́kẹ́ sísítà síbẹ̀ ló bá wọ toilet kò bá palẹ̀kùn dé ló bá ṣílẹ̀kùn yẹn díẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní rera ní toilet ó ṣàṣe gbogbo tó fẹ́ ṣe ó clean up ló bá jáde ló bá ní ẹ má bínú ṣé àmọ́ dáṣẹ́ dúró ẹ má bínú ẹ farabalẹ̀ máa gbádùn láìfò yín lọ ló bá jáde ló bá lọ jókòó sí living room wípé níbí yìí ni ẹ máa dé wá bá òun ibi tó yìí ti jókòó ló ti ló ń gbọ́ gbàràgùdù gbàgbàgbàgbà àǹtí ti bí tí wọ́n ń ṣe kó bá máa fún nínú ilé ìyẹn ti bábì kan gbá jáde àfífìrì ó ti fò ó ti bẹ́ gba ọ̀nà ta lọ ní aláyé bá ń bọ̀ bóyá kápẹ́ bọ̀dá yẹn ní bọ̀dá adé yẹmí ló bá wọ boxers àti singlet ló bá ń bọ̀ bó ṣe dé àǹtí tí ó gbádùn ló bá dìde ló bá ní honey pie biscuit darling my chicken and chips the only mosquito in my net the only cockroach in my cupboard ló bá hug bọ̀dá ló bá ṣàkíyèsí bọ̀dá yẹmí ló bá sọ bọ̀dá yẹn pé ṣe mọ̀ tẹ́lẹ̀ mo sọ pé mo fẹ́ wá lo weekend but nísinsìnyí mo rí pé coast to clear so tí coast bá ti clear o lè pè mí bí àǹtí yẹn ṣe jáde nìyẹn wípé ohun tóun máa ṣe ń kọ́ oró tóun máa dá ẹ ó wà nínú òun but oró tó da èmi ò mọ bó ṣe ṣẹlẹ̀ tó bá jẹ́ yẹn ni lẹ́yìn wọlé tí ẹ ká bros lórí àǹtí tẹ́ ẹ mọ̀ kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀ náà gbogbo èrò yín gbogbo èsì yín gbogbo ìdáhùn yín gbogbo bẹ́ẹ̀ ṣe fíìl yẹn ẹ̀yin ẹ sẹ́ǹdẹ̀ sí mi ní orí àwọn ìtàkùn wa gbogbo tó wà lórí ayélujára lórí Facebook a wà gẹ́gẹ́ bí Nuwa Media lórí Instagram TikTok àti Threads a wà gẹ́gẹ́ bí Nuwa_media yẹn Nuwa ìlà kékeré nísàlẹ̀ àti media tẹ́ bá dórí YouTube ẹ tẹ Nuwa Media 01 ẹ dẹ̀ lè ṣe àtẹ̀ránṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín well tó bá dẹ̀ wá jẹ́ pé ní àwọn kàyéfì kan tàbí àwọn ìrírí kan tẹ́ fẹ́ ká bá yín share sí
orí atẹ́gùn káwọn èèyàn comment àbí kọ́là yín lọ́yẹ̀ nípa ẹ fi wọ́n ṣọwọ́ sí wa through our email nuwamedia@gmail.com. ìpàdé tún di another time as in èmi náà sì ni tí ní tòótọ́ aródù òjígọ̀bì ọmọ bàbá wo tí ń ṣọ̀gá wo olówó òdùrà ajífẹ́ pé ṣírí ògbógbòǹdù ẹ̀kọ́ gbogbo máa fíran èmi lọ́mọ kì bàbá sílẹ̀ ọmọ bá ríjà wọ̀ lámọ̀ ọmọ àwàṣílẹ̀ ọmọ límẹ̀rí ẹranko lé mi bọ̀wọ́ ọ̀yọ́ ọmọdé gbàmígbàmí òòyì àgbà èmi ni ọmọ bàbá omi tútù tí jóni fàì ìpàdé tún di ọjọ́ mi àlàáfíà.